Oríṣiríṣi làwọn obìnrin o, ẹ wo ohun tí ìyàwó òṣèré tíátà yìí ṣe fún un. Òwe yorùbá kan ló sọ pé kò sí ohun tí ọkùnrin ṣe tí obìnrin kò lè ṣe. Èyí ló ṣẹlẹ̀ sí Àdùnní, ìyàwó òṣèré ilẹ̀ wa kan, Ayọ̀ Ọláìyá, tó wò ṣùnṣùn tó sì ra mọ́tò olówó ńlá kan fún un láti sàmì ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ohun tó sábà máa ń wáyé ni kí ọkọ ra ẹ̀bùn olówó iyebíye bíi mọ́tò, òrùka àtàwọn nǹkan iyebíye míì fún ìyàwó rẹ̀ lásìkò ọjọ́ ìbí. Ṣùgbọ́n ìyàwó òṣèré yìí ya gbogbo èèyàn lẹ́nu pẹ̀lú ẹ̀bùn ńlá tó fún ọkọ rẹ̀. Ìyàlẹ́nu ńlá ló dàpọ̀ mọ́ ayọ̀ àti ìdùnnú fún òṣèrékùnrin onítíátà yìí lọ́jọ́ náà. Bẹ́ẹ̀ ni kò lè gba ojú rẹ̀ gbọ́ nígbà tó dé ibi tí mọ́tò náà wà. Kò tiẹ̀ kúkú ronú nǹkan bẹ́ẹ̀. Àwọn tó sì mú un lọ síbi tí ọkọ̀ náà wà ní oko eré tí wọ́n wà kò fún un lára. Inú fídíò tí ọkùnrin yìí gbé sórí Instagram rẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kẹfà ọdún yìí ni àwọn òṣèré ẹgbẹ́ bíi Jùmọ̀kẹ́ Ọ̀dẹ́tọ́lá, Àfíìsì Ọwọ́ àtàwọn míì ti mú un wọ ẹnu géètì àgbàlá ilé kan. Bó ṣe ń dásẹ̀ wọlé lórí mọ́tò bọ̀gìnì lẹ́sọ̀sì ńlá tí wọ́n fi onírúurú nǹkan ṣe ẹ̀ṣọ́ sí lára láti fi hàn pé ẹ̀bùn pàtàkì ni. Lójijì ló dúró gbárí, ó yanu, itọ́ sì fẹ́rẹ̀ lè máa jábọ́ lẹ́nu rẹ̀ nítorí ó bá a lójijì, ó sì jọ lójú lọ́pọ̀lọpọ̀. Báyìí lóbìnrin kan níbẹ̀ ń sọ fún un pé kó wo nǹkan tíyàwó ẹ̀ gbé wá fún un. Bẹ́ẹ̀ ló tún ka ìwé tí obìnrin yìí kọ ránṣẹ́ sí i pẹ̀lú. Ìyàwó Ayọ̀ Ọláìyá ní òun mọrírì ọkọ òun fún pé ó jẹ́ akíkanjú ọkùnrin tó ń tẹpá mọ́ṣẹ́ rẹ̀, tó ní ìbẹ̀rù Ọlọ́run, tó sì gbájúmọ́ iṣẹ́ tó ń ṣe dáadáa. Níṣe làwọn yòókù rẹ̀ ń bá a yọ̀, tí wọ́n sì ń dunnú, tí wọ́n ń fò fáyọ̀, tí wọ́n ń kí i kú oríire. Nígbà tó ń fi ìmọ̀yì hàn sí ẹ̀bùn pàtàkì tí ìyàwó rẹ̀ fún yìí, òṣèré náà kọ ọ̀rọ̀ sórí Instagram rẹ̀ báyìí pé Ọlọ́run tún ti ṣe o, olórí mi tún ti ṣe, Àdùnní mi, gbogbo ọ̀nà ló fi ìfẹ́ òdodo hàn sí mi. Láti odò ikùn mi wá ni mo ti ń dúpẹ́ ẹ̀bùn ńlá yìí. Títí láéláé ni wọ́n máa ṣèlérí ìfẹ́ àìṣẹ̀tàn mi yìí fún ọ. Àwọn òṣèré bíi Madam Sajẹ, Yínká Quadri, Jamiu Azeez, Ṣèyí Ẹdùn àtàwọn míì bẹ́ẹ̀ tó fi mọ́ ẹ̀gbọ́n Láìyá fún rẹ̀ lọ́kùnrin ni wọ́n ń kí ọmọkùnrin náà kú oríire, tí wọ́n sì gbàdúrà fún ìyàwó rẹ̀ pé ìfẹ́ wọn yóò dalẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television.